àwọn afurasí tí wọ́n ń wá o n ò daluru bẹ́ẹ̀ ni n ò bá wọn gbìmọ̀ ọ̀tẹ̀. Ìgbòho ké gbàjarè síta bẹ́ẹ̀ ni Ọba Olúgbọ jẹ́rìí sí pé lóòótọ́ ni Sunday Ìgbòho kì í ṣe ọ̀daràn. Ohun tí ó mọ̀ jẹ́ ẹran lẹ́wọ̀n o. Arákùnrin kan rí ẹ̀wọ̀n ọdún mọkanlelogun he fẹ̀sùn pé ó fi tipa bá ọmọ oṣù mẹ́ta lopọ nípinlẹ Nasarawa. Àwọn afurasí ọlọ́jà oògùn olóró ṣekú pa òṣìṣẹ́ àjọ NDLEA kan lákòókò ìréde nípinlẹ Ondo. Gómìnà Makinde ṣàbẹ̀wò sí ẹbí Olúbàdàn ṣàlàyé bí ọ̀rọ̀ oyè Ìbàdàn ṣe rí láàrin 50 ọdún sásìkò yìí pẹ̀lú àyípadà tí ìṣèjọba rẹ̀ mú bá. Ẹ tún èrò ara yín pa o. Ìjọba Amẹrika gba àwọn ọmọ ìlú wọn lámọ̀ràn lórí rinrin-ajo wá sílẹ̀ wa Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọyọ da Ilé ìtura Castle Inn nílùú Ìbàdàn wó lulẹ̀ nítorí ààbò ìlú. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹ yọ mí kúrò nínú àwọn afurasí tí wọ́n ń wá o. N ò daluru bẹ́ẹ̀ ni n ò gbìmọ̀ ọ̀tẹ̀. Ìgbòho ké gbàjarè síta bẹ́ẹ̀ ni Ọba Olúgbọ jẹ́rìí sí pé lóòótọ́ ni Sunday Ìgbòho kì í ṣe ọ̀daràn. Ọba Francis Olúṣọlá ti Olúgbọn ti orílẹ̀ Ìgbọn ti ké sí àwọn gómìnà nílẹ̀ Yorùbá láti dìde sọ̀rọ̀ Sunday Ìgbòho kó lè rí òmìnira rẹ̀ gbà padà pátápátá. Gbajúgbajà jìjàgbara ni ẹni tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè ẹ̀yà Yorùbá ìyẹn Yoruba Nation Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho ti rọ ìjọba àpapọ̀ láti yọ orúkọ rẹ̀ kúrò lára àwọn afurasí tí wọ́n ń wá. Ìgbòho sọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sí Olúgbọn ti orílẹ̀ Ìgbọn Ọba Francis Alao ní ààfin rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 22 oṣù keje ọdún yìí. Ìgbòho ọ̀sà owó bàbá dámì lo àǹfààní àbẹ̀wò rẹ̀ ọ̀hún láti rọ kábíyèsí náà láti ṣe ìrànwọ́ fún un lórí àti rí òmìnira rẹ̀ gbà padà ní Nàìjíríà. Ìgbòho ní inú òun ò dùn tó bí òun kò ti ní òmìnira láti rìn nílẹ̀ bàbá òun bí ó ti wù òun. Ó ní òun fẹ́ kí ìjọba àpapọ̀ yọ orúkọ òun kúrò lára àwọn afurasí tí wọ́n ń wá torí òun kì í ṣe ọ̀daràn. Ó ní ọ̀pọ̀ èèyàn ló ń dúnkokò mọ́ òun láti pa òun tí òun ò sì lè sùn dáadáa nílé mọ́. Láìpẹ́ yìí tí òun lọ sí olú iléeṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ní Germany láti gba ìwé ìrìnnà òun ni wọ́n sọ fún òun pé ìjọba àpapọ̀ ti kọ lẹ́tà sáwọn pé òun wà lára àwọn afurasí tí wọ́n ń wá. Ó ní ohun tí òun fẹ́ ni pé òun fẹ́ ní òmìnira gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà padà. Bákan náà ni Ìgbòho tún sọ pé ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Yorùbá ń fẹ́ àmójútó ní kíákíá. Owó bàbá dámì kò ṣàì dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúgbọn fún àtìlẹ́yìn orí adé náà láti ẹ̀yìn wá. Ìgbòho ọ̀sà ni Ọba Olúgbọ wà lára àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó dúró ti òun lásìkò rògbòdìyàn. Ó lóun mọ rírì nǹkan tí kábíyèsí náà ṣe fún òun. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò tó mẹ́hẹ lápá ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà tó jẹ́ ilẹ̀ Yorùbá, Ìgbòho rọ ìjọba àpapọ̀ láti yan àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tó gbàǹgbà sùn lóyẹ́ láti pèsè ààbò tó gbópọn nílẹ̀ Yorùbá. Ó rọ ìjọba láti yan àwọn tó lè ṣiṣẹ́ náà sípò táwọn tó bá wà níbẹ̀ kò bá lè ṣe dáadáa. Ìgbòho ní òun ṣetán láti ṣe àtìlẹ́yìn fáwọn ẹ̀ṣọ́ elétò ààbò tí wọ́n bá gbé iṣẹ́ náà fún òun. Ẹ̀wẹ̀ kábíyèsí Olúgbọn nínú ọ̀rọ̀ tiẹ̀ ṣàpèjúwe Ìgbòho gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ìlú rẹ̀ dénú tí ó sì kópa nínú ìgbìyànjú láti jẹ́ kí ìran Yorùbá dé ipò ààrẹ Nàìjíríà padà. Olúgbọn fi dá Ìgbòho lójú wípé òun ṣetán láti ràn án lọ́wọ́. Kódà orí adé náà tún ṣèlérí láti bá Aláàfin sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ó ní Sunday Ìgbòho kì í ṣe ọ̀daràn. Ìgbìyànjú rẹ̀ wà nínú ohun tí ó mú kí Yorùbá dé ipò ààrẹ padà. Ó wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti foríjìn Sunday Ìgbòho kí ó lè rí òmìnira rẹ̀ gbà padà. Bákan náà ni ó tún rọ gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá láti fohùn ṣọ̀kan kí wọ́n sì bá ààrẹ sọ̀rọ̀ lórí àti fún Ìgbòho ní òmìnira rẹ̀ padà. Olúgbọn sọ pé èyí tí Ìgbòho ṣe nílùú òyìnbó ti tó, àwọn nílò rẹ̀ nílẹ̀ Yorùbá báyìí. Olúgbọn kò ṣàìrọ̀ ìjọba àpapọ̀ láti fi Ìgbòho ṣe olórí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò nílẹ̀ Yorùbá nítorí ìrírí rẹ̀. Ọba Alao ní òun yóò fi ìmọ̀ràn náà ránṣẹ́ sáwọn gómìnà kí wọ́n lè sọ fún ààrẹ Tinubu. Ohun tí ó mọ̀ jẹ́ràn lẹ́wọ̀n o. Arákùnrin kan rí ẹ̀wọ̀n ọdún mọkanlelogun he fẹ̀sùn pé ó fi tipa bá ọmọ oṣù mẹ́ta lopọ nípinlẹ Nasarawa Kaihika. Ilé-ẹjọ́ gíga kìíní tó fìdí jókòó sílùú Láfíà olú ìlú ìpínlẹ̀ Nasarawa ti rán arákùnrin kan Amadu Yaro ní ẹ̀wọ̀n ọdún mọkanlelogun fẹ̀sùn pé ó fi tipa bá ọmọ ìkókó
ọmọ oṣù mẹ́ta lájọṣepọ̀ nílùú Adógì níjọba ìbílẹ̀ Láfíà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní Yaro ló ti jẹ́ fífi gbọ́rọ̀ òfin gbé lóṣù karùn-ún ọdún 2020 fẹ̀sùn ìfipábá ọmọ ìkókó lòpọ̀ nípasẹ̀ ikọ̀ elétò ààbò ẹ̀ṣọ́ ara ẹni láàbò ìlú Civil Defence ìpínlẹ̀ Nasarawa. Ẹjọ́ náà tó wà láàrin ìjọba ìpínlẹ̀ Nasarawa àti Yaro ló ní nọ́mbà ìwé ìpẹ̀jọ́ NSD LF 191C/2020. Nígbà tó ń gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́ Ajé Monday nílùú Láfíà, onídàájọ́ Aisha Muhammed Basil, ẹni tó tún jẹ́ onídàájọ́ àgbà nípìnlẹ̀ náà, ṣàpèjúwe ìwà ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó burú jáì. Ó sì jẹ́ ìkọlù ìpalára lórí ìwà ọmọlúàbí láwùjọ. Nítorí náà, onídàájọ́ rán arákùnrin ọ̀hún lẹ́wọ̀n ọdún 21 kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn yòókù tí wọ́n lè máa hùwà burúkú bẹ́ẹ̀ nípínlẹ̀ náà. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn The Punch sọ̀rọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, olùrànlọ́wọ́ àgbà pàtàkì fún onídàájọ́ àgbà lórí ìlànà àti fétò ìròyìn Enoch Ali Maku sọ fún àwọn akọ̀ròyìn pé olùjẹ́jọ́ ọ̀hún ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ fún ọdún 5 sẹ́yìn. Ó jẹ́ kó di mímọ̀ pé Yaro bá ọmọ ìkókó ọmọ oṣù mẹ́ta lájọṣepọ̀ lóòótọ́, èyí ló mú kí onídàájọ́ rán lẹ́wọ̀n ọdún 21. Olùrànlọ́wọ́ àgbà pàtàkì bákan náà sọ wípé Yaro lè pe ẹjọ́ kòtẹ́milọ́rùn láàrin 30 ọjọ́ tí ẹjọ́ tí adájọ́ náà dá kò bá tẹ́ lọ́rùn. Ó ní ṣùgbọ́n ọ̀ràn tó dá ọ̀hún lágbára púpọ̀. Irúfẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ kì í sì sábà máa ń pè fún pípe ẹjọ́ kòtẹ́milọ́rùn nítorí àwọn ẹ̀rí àrídájú sáká máa jẹ́ mìíṣó tó wà láláìsiyèméjì. Ó ní olùjẹ́jọ́ náà lè pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tó bá wù ú. Àwọn afurasí ọlọ́jà oògùn olóró ṣekú pa òṣìṣẹ́ àjọ NDLEA kan lákòókò ìréde nípínlẹ̀ Ondo. Ó mà ṣe o, òṣìṣẹ́ àjọ NDLEA tó ń gbógun ti oògùn olóró àti ìlòkulò oògùn nílẹ̀ wa Nàìjíríà ti jẹ́ yíyìnbọn pa nípasẹ̀ àwọn afurasí lákòókò iṣẹ́ ìréde tó wáyé ní ìta ńlá níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo nípínlẹ̀ Ondo. Òṣìṣẹ́ àjọ NDLEA náà tórúkọ rẹ̀ ń jẹ́ Jídé tó pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tó wà lẹ́nu iṣẹ́ bí àwọn ikọ̀ rẹ̀ ṣe yabo àgbàlá ilégbé kan lẹ́yìn ìtanilólobó nípa àwọn iṣẹ́ ibi tó ń wáyé nílégbé ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn Daily Post sọ̀rọ̀ tó ní kán forúkọ bòun láṣìírí sọ pé lójú ẹsẹ̀ ni wọ́n yabo ilégbé náà. Àwọn kan nínú àwọn ikọ̀ àjọ NDLEA ṣe bẹ́ẹ̀ wọ inú ilégbé náà láti lọ gba àwọn oògùn olóró tí wọ́n gbé pamọ́ padà nígbà tí ọ́físà Jídé sì dúró síta ní tiẹ̀ tó ń ṣọ́ iwájú ìta ilégbé náà. Ẹni náà fi kún pé àwọn afurasí agbébọn ya wọ agbègbè náà tí wọ́n sì dáná ìbọn ya òṣìṣẹ́ àjọ NDLEA náà ní ọrùn rẹ̀. Lójú ẹsẹ̀ ni àwọn agbófinró àjọ NDLEA gbé olùfarakásá náà dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn, ṣùgbọ́n àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ fìdí ikú olùfarakásá náà múlẹ̀ gbàrà tí wọ́n gbé dé ọgbà ilé ìwòsàn. Ó ní ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ikọ̀ NDLEA ni wọ́n kojú ìṣínà ìbọn bolẹ̀ lákòókò tí wọ́n gbìyànjú láti wo orí àjà ilégbé náà níbi tí àwọn ọ̀daràn kó àwọn oògùn olóró pamọ́ sí. Gbogbo ìgbìyànjú láti bá agbẹnusọ àjọ NDLEA ìpínlẹ̀ náà Adébáyọ̀ Solomon sọ̀rọ̀ ló já sí pàbó. Ẹ̀wẹ̀, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Ọláyínká Àyànládé fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn agbófinró ti nawọ́ gan àwọn afurasí ọ̀daràn 4 wọ́n sì ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá. Ó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá rí ìbọn gbà padà. Ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú pẹ̀lú àjọṣepọ̀ àjọ NDLEA lójúnà láti fojú àwọn ọ̀daràn náà wíná òfin. Àyànládé fi dá àwọn aráàlú lójú pé iṣẹ́ ìtọpinpin ti bẹ̀rẹ̀ láti nawọ́ gan àwọn afurasí tó na pápá bora tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù náà. Gómìnà Makinde ṣàbẹ̀wò sí ẹbí Olúbàdàn ṣàlàyé bí ọ̀rọ̀ oyè Ìbàdàn ṣe rí láàrin 50 ọdún sákòókò yìí pẹ̀lú àyípadà tí ìṣèjọba rẹ̀ mú bá a. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣàlàyé pé ìlànà ọba jíjẹ ní ìlú Ìbàdàn yóò túnbọ̀ dúró re sí i pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba rẹ̀ gbé lọ́dún 2019 láti kojú àwọn kùdìẹ̀kudiẹ tó wáyé nígbà náà. Mákindé wòye pé òun lo àsìkò náà láti mú ìṣọ̀kan wà nínú ìlànà oyè jíjẹ tóun sì mú ìgbòòrò bá ìlànà àwọn lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn. Lásìkò tí gómìnà Mákindé ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ilé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó wájà Ọba Owólabí Ọlákùlẹ́yìn lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 22 oṣù keje ọdún yìí, ó sọ pé kò sí iyèméjì tàbí ẹjọ́ wẹ́wẹ́ kankan lórí ìṣọ̀kan ipò ọba jíjẹ ní ìlú Ìbàdàn. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ìbàdàn fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn lásìkò
táwọn àyípadà náà wáyé. Gẹ́gẹ́ bí ó ti wí, gómìnà ní ìgbà tí òun gba ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2019, òun kojú àwọn ìṣòro kan lórí oyè ọba jíjẹ ní Ìbàdàn tí òun sì pè gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn pé kò ní pẹ́ tí òun ò fi yanjú rẹ̀. Ó ní òun pàdé kábíyèsí ìgbà náà ní ilé ìjọsìn ní Àrẹ̀mọ tí òun sì sọ fún kábíyèsí pé gbogbo nǹkan tí òun ṣe ní ààbọ̀ rẹ̀ máa dáa tí yóò sì mú àyípadà ire bá ìlànà ọba jíjẹ nílẹ̀ Ìbàdàn. Gómìnà lòun pinnu láti kojú àwọn ìpèníjà láti rí dájú pé òun mú kí ìlànà oyè dára ju bí òun ṣe bá a lọ. Gómìnà lòun lè fi gbogbo ẹnu sọ pé ní 50 ọdún sí àsìkò yìí ìlànà oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn ti dúró digbí nítorí gbogbo àwọn ti wà ní ìṣọ̀kan báyìí. Gómìnà fi kún pé òun máa ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ọba Ọlákùlẹ́yìn tí òun sì máa ṣe gbogbo ohun tó yẹ lórí ètò ìsìnkú ọba náà. Balógun ilẹ̀ Ìbàdàn ọba Tajudeen Ajíbọ́lá nígbà tó ń gbẹnu àwọn olóyè ìlú Ìbàdàn sọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà Makinde fún àtìlẹ́yìn rẹ̀ fún ọba Ọlákùlẹ́yìn nígbà ayé rẹ̀ àti lẹ́yìn tó wájà. Ó fi kún pé àwọn mèremère ni wọ́n mọ Ṣèyí Mákindé fún láti ìgbà tó ti wà nípò gómìnà Ọ̀yọ́, pàápàá ìlànà oyè jíjẹ àti bó ṣe máa mú ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba. Ní ọjọ́ 7 oṣù keje ọdún 2025 ni ọba Ọlákùlẹ́yìn wájà lẹ́ni 90 ọdún tó sì lo ọdún kan ní ipò ọba Olúbàdàn. Ṣáájú ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn ní àwọn awuyewuye kan wáyé lórí ìlera rẹ̀. Bákan náà ni àwọn awuyewuye kan ti ṣáájú wáyé lórí ìlànà oyè Olúbàdàn jíjẹ lẹ́yìn tí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Abíọ́lá Ajímọ̀bí gbé àwọn òfin kan dìde nígbà tó wà nípò gẹ́gẹ́ bí gómìnà. Ẹ tún èrò ara yín pa o. Ìjọba Amẹ́ríkà gba àwọn ọmọ ìlú wọn lámọ̀ràn lórí rínrin-àjò wá sílẹ̀ wa Nàìjíríà. Ó mà ṣe o, látàrí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè yìí, bó tilẹ̀ jẹ́ pé àwọn ìjọba, àwọn ológun ilẹ̀ wa àtàwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ń gbìyànjú nípa gbígbógun ti àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé, àwọn agbésùmọ̀mí, àwọn agbébọn àtàwọn aṣeláabi tó ń da omi àlàáfíà ìlú rú. Síbẹ̀ kàkà kéwé àgbọ̀ndẹ̀ níṣe ló ń le kókókó sí lójoojúmọ́. Ọ̀rọ̀ yìí ló dífá fún bí ìjọba ìpínlẹ̀ Amẹ́ríkà ṣe gba àwọn ọmọ ìlú wọn lámọ̀ràn pé etí yín mélòó, ẹ ṣọ́ra o, ẹ tún èrò ara yín pa o lórí ìgbésẹ̀ yín nípa rínrìn àjò lọ sórílẹ̀-èdè Nàìjíríà látàrí àìsí ètò ìlera tó péye, ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́, ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí, àwọn agbébọn, ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ àtàwọn ìwà ọ̀daràn míì. Àmọ̀ràn ìrìn àjò ọ̀hún tó jẹ́ gbígbé jáde síta ọ̀hún wà lára ohun tí ilẹ̀ Amẹ́ríkà ń gbé yẹ̀wò nípa ètò ààbò gẹ́gẹ́ bí ìlànà tẹ̀lé fún àwọn arìnrìn-àjò tó ń gbèrò láti gùn lé ìrìn àjò lọ sórílẹ̀-èdè adúláwọ̀ Áfíríkà pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì tí wọ́n kà sí orílẹ̀-èdè tó wà nínú ewu ńlá. Yàtọ̀ sí ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Amẹ́ríkà tún dárúkọ àwọn orílẹ̀-èdè adúláwọ̀ 11 míì tó fi mọ́ Somalia, Libya, Burkina Faso, South Sudan, Democratic Republic of Congo, Uganda, Burundi, Mauritania, Guinea-Bissau, Niger àti Chad nínú àmọ̀ràn ìrìnàjò káàkiri àgbáyé tó gbé jáde. Àmọ̀ràn ìrìnàjò ọ̀hún pín àwọn orílẹ̀-èdè náà sí ìpele 4 pẹ̀lú ìpele ìkẹrin. Èyí túmọ̀ sí pé àwọn orílẹ̀-èdè tó burú kọjá sísọ tí wọ́n ń dojúkọ ètò ààbò tó mẹ́hẹ nígbà tí ìpele ìkẹta sì jẹ́ ẹ tún èrò yín pa o. Èyí tó ń tọ́ka sí ewu tó le. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ iléeṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà nílẹ̀ wa Nàìjíríà gbé sójú òpó ayélujára rẹ̀ pé ilẹ̀ Amẹ́ríkà ṣèkìlọ̀ fún àwọn ọmọ ìlú rẹ̀ láti tún èrò wọn pa nípa ìgbésẹ̀ rínrìn àjò lọ sórílẹ̀-èdè Nàìjíríà sọ wípé gbogbo àgbègbè ló léwu lọ́wọ́lọ́wọ́ yìí. Nígbà tí àwọn ọmọ ìlú wọn sì lè rìnrìn àjò lọ sórílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ilẹ̀ Amẹ́ríkà bákan náà tọ́ka sí àwọn ìpínlẹ̀ 18 gẹ́gẹ́ bí àwọn ìpínlẹ̀ tó ń dojúkọ ètò ààbò tó mẹ́hẹ kọjá sísọ. Ó sì gba àwọn ọmọ ìlú náà lámọ̀ràn kí wọ́n má ṣe rìnrìn àjò lọ sáwọn ìpínlẹ̀ náà rárá bó ti wulẹ̀ kó mọ̀ pé ó léwu. Lára àwọn ìpínlẹ̀ náà ni wọ̀nyí: Borno, Yobe, Kogi àti ẹkùn àríwá ìpínlẹ̀ Adamawa látàrí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti ìjínigbé, ìpínlẹ̀ Bauchi, Gombe, Kaduna, Kano, Katsina, Sokoto àti Zamfara látàrí ìjínigbé, ìpínlẹ̀ Abia, Anambra, Bayelsa, Delta, Enugu, Imo àti ìpínlẹ̀ Rivers àyàfi Port Harcourt látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn, ìjínigbé àti àwọn agbébọn. Àwọn agbésùnmọ̀mí ń tẹ̀síwájú nípa sísọsẹ̀ láabi, ṣíṣe ìkọlù nílẹ̀ wa Nàìjíríà.
wọ́n máa ń ṣèkọlù nígbà míì pẹ̀lú ìkìlọ̀ tàbí rárá sí àwọn ilé ìtajà ṣọ́ọ̀bù ńlá, àwọn ọjà, àwọn òtẹ́ẹ̀lì, àwọn ilé ìjọsìn, àwọn ilé oúnjẹ ńlá, ilé ìgbafẹ́, ilé ìwé, àwọn ilé ìjọba, àwọn gbàgede ibùjókòó àti àwọn ibi tí èrò bá pọ̀ sí. Wọ́n mẹ́nuba ètò ìlera tó kù díẹ̀ káàtó nílẹ̀ wa Nàìjíríà. Wọ́n ní àwọn ètò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì emergency services bíi ti tàwọn tó wà nílẹ̀ Amẹ́ríkà tàbí ilẹ̀ Europe kò sí nílẹ̀ wa. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn arìnrìn-àjò nílò àwọn ètò àdójútòfò tó fi mọ́ ètò àdójútòfò ìlera ṣáájú kí wọ́n tó gùn lé ìrìn àjò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ da ilé ìtura The Castle Inn nílùú Ìbàdàn wó lulẹ̀ nítorí ààbò ìlú. Ọ̀kan lára àwọn ilé ìtura tó lórúkọ tó sì ti pẹ́ gan nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn The Castle Inn Hotel, ní ìjọba ìpínlẹ̀ ti dà wó lulẹ̀ báyìí nítorí ètò ààbò. Òpópónà Queen Elizabeth Agodi nílùú Ìbàdàn ni ilé ìtura náà wà. Ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 19 oṣù keje ọdún 2025 yìí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé àwọn katakata lọ sí ilé ìgbafẹ́ náà tí ilé ìtura náà sì di dídàwó lulẹ̀ pátápátá. Bákan náà ni wọ́n tún kó àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn òṣìṣẹ́ àjọ Operation Burst lọ síbẹ̀ láti pèsè ààbò fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wó òtẹ́ẹ̀lì náà lulẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, bí ilé ìgbafẹ́ The Castle ṣe tóbi tó, ọdún kẹwàá rèé tó ti di ahoro di àlàpà. Kọmíṣánná fún ọ̀rọ̀ ilẹ̀ àti ìdàgbàsókè nípínlẹ̀ Ọ̀yọ́ Williams Akin Fúnmiláyọ̀ ṣàlàyé pé ìjọba kò fẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Bódìjà níbi tí ọ̀pọ̀ èèyàn ti pàdánù ẹ̀mí wọn nínú ìbúgbàmù ọdún 2023 tún wáyé. Ó ní èyí ló fà á tí ìjọba fi tètè da òtẹ́ẹ̀lì tó ti di ahoro náà lulẹ̀. Kọmíṣánná tẹ̀síwájú pé ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2024 ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọ́kọ́ kọ̀wé sí ẹni tó ní ilé ìgbafẹ́ náà láti tètè ṣe àmúlò ilé ìgbafẹ́ tó kọ́. Ó ní ìkìlọ̀ náà wáyé nítorí àwọn jàǹdùkú àti àwọn adigunjalè ń lo ilé ìgbafẹ́ ọ̀hún láti ṣọṣẹ́ láabi nígbà tí ẹni tó ní kò yá sí mọ́, tí ibẹ̀ sì ti di àwòrò. Àwọn olè àti àwọn tó ń dá aráàlú lọ́nà ló ti sọ ilé ìtura náà di ibùba àti ibùgbé látàrí àìsí àbójútó. Ó ní wọ́n ń gbàbẹ́ ja àwọn èèyàn agbègbè náà lólè àti àwọn tó bá ń ré kọjá lọ. Akin Fúnmiláyọ̀ fi kún pé ẹni tó ní òtẹ́ẹ̀lì náà kò fèsì sí lẹ́tà tíjọba kọ sí fún odidi ọdún kan. Ọjọ́ 14 sì ni ìjọba fún un nígbà náà láti ṣe àtúnṣe rẹ̀. Bákan náà ni kọmíṣánná sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde nínú ìwé ìròyìn kan tó gbajúmọ̀ lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí pé òun ti gbẹ́sẹ̀ lé ilé ìgbafẹ́ The Castle nítorí ààbò ìlú. Onílé ìtura náà kò tún fèsì. Èyí ló fà á tí ìjọba fi padà wó lulẹ̀ ní ọjọ́ sátidé tó kọjá. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀, Akin Fúnmiláyọ̀ sọ pé èrò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ilé ìtura tí wọ́n wó náà ní láti kọ́ ààyè ìpàgọ́ àti ọ́fíìsì àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ náà. Ó ní èyí yóò tún mú àdínkù bá ìwà jàǹdùkú nípínlẹ̀ Ọ̀yọ́ fún àwọn tí ìdí tí ìjọba fi wó The Castle kò yé. Aṣojú ìjọba ṣàlàyé pé ìjọba kò gbẹ́sẹ̀ lé ibẹ̀ láti tà á tàbí láti fi tọrẹ fún ẹnikẹ́ni. Ó ní ibẹ̀ yóò wà fún kíkọ́ ilé ìpàgọ́ àti ọ́fíìsì fún ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀yọ́. Lákòótán, kọmíṣánná sọ pé bí ẹni tó ní òtẹ́ẹ̀lì The Castle bá padà yọjú sí ìjọba Ọ̀yọ́, ó ṣeéṣe kí wọ́n fún un ní owó gbà má bínú. Ó ní ṣùgbọ́n ní báyìí ó ti di ti ìjọba pátápátá. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.